a fẹ́ mọ bí tẹ́ ẹ ti report ẹ̀yin family ìyàwó Fúnkẹ́ àti màmá grandma àti ẹ̀yin family Òbé family Ìyábọ̀ Yẹ́misí ìyàwó bàbá Olúalọ́ tẹ́ ẹ jẹ́ àna sí Olúalọ́. Have you ever report this case to any kind of police station? President kan Nàìjíríà mo mọ̀ ẹ̀pẹ́ ẹ ti máa gbọ́rọ̀ yìí kí lóun tẹ̀ ń ṣe ń pa ẹ̀. Ǹjẹ́ ẹ ti bá wa pé bàbá Olúalọ́ lórí ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan rí? We are fighting for peace, we are fighting for transparency. Where is Ìyábọ̀ Yẹ́misí Òbé? Ohun tá à ń jà fún nìyẹn. We are not fighting for pé ministry bàbá Olúalọ́, we are fighting for the truth. Gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe, ìyàwó Olúalọ́ àti bàbá Olúalọ́ ti ṣègbéyàwó ó ti pé 16 years tí wọ́n ti ṣègbéyàwó lọ́dún yìí. Ṣùgbọ́n ìwádìí àti àwọn kọ́ọ̀tà àgbà yóò yé wa pé ó ti pé ọdún 3 sí 4 tẹ́ ẹ ti sọ pé ẹ gbóhùn àbúrò yín ọmọ yín ẹ̀gbọ́n yín mọ̀lẹ́bí yín gbẹ̀yìn ìyẹn Yẹ́misí Òbé ẹnu ti tó bẹ́ẹ̀. Ẹ sì sọ pé ẹ ti lọ church bàbá Olúalọ́ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ ẹni bàbá Olúalọ́ accommodate yín ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ìyá sọ bẹ́ẹ̀ àǹtí Fúnkẹ́ náà sọ bẹ́ẹ̀. Now èmi wá fẹ́ bi yín léèrè báyìí lórí social media lẹ́nìí ǹjẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ láti gbà tí ọmọ yín dẹ̀ ti gbòòrò ẹ̀ mọ́ láti ever report ọ̀rọ̀ yìí ní police station? Torí pé bá a bá pariwo lọ́tàná dèní táwọn ìjọba bàbá wa dá sọ̀rọ̀ yìí ó lè má níyanjú. Ètò tí mò ń ṣe yìí ẹlòmíà fojú mi wò ó pé mo tún gbáyọ lálẹ́ yìí bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ẹ ti ever gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí wípé ẹ̀ ń wá ọmọ yín ẹ̀ ń wá àbúrò yín? Tó bá yẹ pé ẹ ti gbé ìgbésẹ̀ police station wo lẹ ti report? Torí pé ibi tọ́rọ̀ ń lọ báyìí èmi ti rí àwọn lawyers kọ̀ọ̀kan tí wọ́n pè mí lórí ọ̀rọ̀ yìí wípé àwọn ṣe tán láti take case yẹn up ṣùgbọ́n kí wọ́n kọ́kọ́ lọ report ní police station. Ìgbà tẹ́ bá report police station àti rí àwọn adájọ́ tí wọ́n pè mí lọ́ọ̀yà barrister kan pè mí láti Ìlọrin wọ́n sọ̀rọ̀ pé àwọn ṣe tán láti ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí báwọn ò sì ní gba owó lórí ọ̀rọ̀ yìí tó títí táwọn ò fi rí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí táàbúrò yín wà ẹ̀nà àwọn ṣe tán láti rí kúlẹ̀kúlẹ̀. Ṣùgbọ́n ìbéèrè tán bí mi léèrè ni pé ǹjẹ́ àwọn ìdílé Ìyábọ̀ Òbé ṣé wọ́n ti report? Èmi náà máa ń béèrè lọ́wọ́ yín sister Fúnkẹ́ àti màmá grandma àti ẹ̀yin family Òbé family Ìyábọ̀ Yẹ́misí ìyàwó bàbá Olúalọ́ tẹ́ ẹ jẹ́ àna sí Olúalọ́. Have you ever report this case to any kind of police station? A fẹ́ mọ̀ tẹ́ ẹ bá ti report rí ẹ ti kẹ́wàá ó mọ̀ a fẹ́ dé police station yẹn. Torí pé ọ̀rọ̀ yẹn ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ń fẹsẹ̀ méjèèjì tiro gàtẹ́. A fẹ́ mọ̀ police station tẹ́ ẹ ti report tẹ́yìn bá sàn wájá bẹ́yẹn ń wẹ́ran èyàn sà sọ lẹ́pẹ́ èyàn sọ pé mò ń wá kínní yìí o tó bá jí jẹnẹrétọ̀ èyàn lọ ṣọ́ọ̀bù tàbó lè bá kó ṣọ́ọ̀bù èyàn wọ́n á ní kókó lọ rìpọ́ọ̀tù ní police station. That is fún investigation kó lè bá àrọ̀ wá lọ́rùn. Ṣáyìn gẹ́gẹ́ ti rìpọ́ọ̀tù fún police station rí? Ẹ̀yin ìdílé Yẹ́misí Òbé lórí ọ̀rọ̀ yìí ṣé ẹ ti rìpọ́ọ̀tù? Adẹ̀fẹ́ mọ police station tẹ́ ẹ ti rìpọ́ọ̀tù yálà lẹ́kọ̀ọ́ tàbí Èkìtì a fẹ́ débẹ̀ a fẹ́ wádìí ẹ̀. Olóma lè ràn wá lọ́wọ́ láti lè gbé fáwọn lọ́ọ̀yà tí wọ́n ń pè mí láti lè bá wa ṣiṣẹ́ papọ̀. Wọ́n náà wọ́n rẹ́dì àti ṣiṣẹ́ yìí láì gbowó lọ́wọ́ wa. So fún ìdí èyí ẹ̀yin ìdílé Yẹ́misí Ìyábọ̀ Òbé tẹ́ ẹ jí àná sí bàbá Olúalọ́ ẹ jẹ́ kí èmi mọ police station tẹ́ ẹ ti report yálà lẹ́kọ̀ọ́ tàbí Èkìtì. Tẹ́ ẹ bá ti jẹ́ kí èmi mọ̀ èmi MC Wise I'm ready to go to that police station láti lọ béèrè ẹ sáà máa ní wọ́n á fún yín ní IPO. Sẹ́sìn tẹ́ bá ti report wá ní DPO tàbí kó jẹ́ divisional A divisional headquarter ìlú tẹ́ bá ti report. A fẹ́ mọ̀ nígbà tí ọ̀rọ̀ Timothy Adégòkè àwọn ọlọ́pàá wà involve nínú ọ̀rọ̀ yìí torí pé àwọn táwọn ọlọ́pàá tó bá yẹ pé lóòótọ́ lọ́tọ̀ lẹ ti report ó yẹ kí àwọn ọlọ́pàá ti wá lọ ṣe investigation lórí ọ̀rọ̀ lọ́dọ̀ bàbá Olúalọ́ ó yẹ ká ti invite wọn. Tí wọ́n bá yẹ kó wọ́n ti invite wọn létí wọn dáhùn a fẹ́ mọ̀ torí pé àwọn lawyers àwọn barrister tí wọ́n pè mí báyìí mẹ́ta ni wọ́n ti pè ẹnìkan pè mí láti Èkó ẹnìkan pè mí láti Abẹ́òkúta ẹnìkan pè mí láti Ìlọrin lẹ́nìí. Bàbá tó wà lọ́rin barrister tó wà lọ́rin yẹn ó ń jẹ́ kó yé mi pé ìkéèsì kan wà tó dárúkọ ẹni yẹn fún mi ṣùgbọ́n tí mi ń dárúkọ lórí ètò yìí láwọn làwọn ṣe láṣeyọrí. Mo dẹ̀ go to profile wọn pátápátá I can see it's true torí bàtà pè mí èmi gẹ́gẹ́ fúnra mi ti confam chamber wọn nílọrin wọ́n lè jẹ́ ká yé mi pé is a confirmed and registered lawyer. Ṣùgbọ́n tá bèè lọ́wọ́ mi wọ́n á bèè lọ́wọ́ ẹ lálẹ́ yìí a fẹ́ mọ bí tẹ́ ẹ ti report ẹ̀yin family Ìyábọ̀ ọmọ ẹni kú ó sàṣànjọ ọmọ ẹni nù lọ tó bá pé ẹ̀rí ọmọ yẹn lóòótọ́ láti past 3 years tẹ́lẹ̀ tí ń wá
a fẹ́ mọ station tẹ́tí report a fẹ́ kẹ́ ẹ ṣe léyìí fún wa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kọjá ọ̀rẹ́ nìkan ṣoṣo àti ní backup àwọn lawyers àti barrister lẹ́yìn especially lórí ètò tèmi o tẹ́lẹ̀ jẹ́ kó yé mi pé MC Wise we are ready to support your program with anything láti ṣe kéèsì ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá lè ṣe lè fún wa ràn wá lọ́wọ́ kò ní fún wa ní gbódìdí sánmọ̀ a rí i pé lóòótọ́ ẹ̀yin kan ti take step pé ẹ ti lọ report o ní police station a wà lọ síbẹ̀ wọ́n wá lọ gbé fáìlì ń jáde a wo statement ẹ kọ pé nígbà báyìí àsìkò báyìí ẹ̀ ń wá ọmọ ẹ̀ tó ń jẹ́ Yẹ́misí Ìyábọ̀ Òbe ọmọ yín tó ń fẹ́ bàbá wòlíì Olúalọ́ Sam Adánimógo a ó rí ń bẹ̀ ìgbà tá a bá wá rí ń bẹ̀ a wà bẹ̀rẹ̀ wádìí torí pé ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn ọmọ gbọ́dọ̀ ta yín aspect yẹn o kì í ṣe pé interview online nìkan ló máa solve solution yìí táwọn agbófinró ò bá dá sí táwọn amòfin ò bá dá sí a lè má rí solution ẹgbẹ́ òtọ́ rẹ̀ nínú àṣàlẹ̀ yìí ẹ̀yin tẹ́ ń wò mí bàbá mi share program mi lẹ́fẹ̀ẹ́ kẹ́ máa comment if I'm making sense please let me know torí àwọn question táwọn tó pè mí sọ fún mi nìyẹn and I can't answer them torí pé táná fún mi láàyè nígbà tí mo pè wọ́n gbà yẹn ni to go on with my investigation with their family àti máa get ọ̀pọ̀lọpọ̀ fact lórí ọ̀rọ̀ yìí àti máa get ẹ̀ olùlàdọ̀ balátò tààrọ̀ lé ní báyìí mo ṣe ń fún yín report báyìí ni o so fún ìdí èyí ẹ̀yin ìdílé Ìyábọ̀ Òbe ìyẹn Yẹ́misí tẹ́ ẹ jí àná sí bàbá Olúalọ́ ẹ̀já mọ̀ ohun tó ṣẹlẹ̀ wọ́n ní wọ́n pé kò lè solve problem yìí o and àwọn bloggers wọ́n wá sọ online tẹ́ bá ń búyàn kò lè solve things ẹ jẹ́ ká fi sùúrù ṣe ilé ayé yìí ká lè bá àríyìn tá à ń jà fún we are fighting for peace we are fighting for transparency where is Ìyábọ̀ Yẹ́misí Òbe ohun tá à ń jà fún nìyẹn we are not fighting for pé ministry bàbá Olúalọ́ we are fighting for the truth now tó bá pẹ́ ti report rí àwọn ọlọ́pàá náà ti invite bàbá Olúalọ́ rí ìyẹn báyẹn lọ́dọ̀ títí yín ẹlẹ́ẹ̀kejì my advice my message go to CAN Christian Association of Nigeria yín CAN kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ yìí kí ló tẹ̀ ń ṣe ẹ ṣáà ń ṣe ìpàdé ìránṣẹ́ Ọlọ́run la pè é ṣé tọ́rọ̀ yà ṣe wá máa ta bá Jésù tẹ̀ ń polongo rèé president CAN Nàìjíríà mo mọ̀ ẹ́ pé ẹ ti máa gbọ́rọ̀ yìí kí ló tẹ̀ ń ṣe ń pa ẹ̀ ǹjẹ́ ẹ ti bá wa pé bàbá Olúalọ́ lórí ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan rí afẹ́ mọ̀ ẹjọ́ yìí tẹ bá mọ president CAN Nàìjíríà tẹ bá nọ́mbà tẹ bá ní connection wọn lọ́wọ́ ẹjọ́ bá mi get nọ́mbà wọn èmi fẹ́ pè wọ́n torí gbogbo látàlọ́ lè mo ti try best mi láti get president CAN lẹ́nìí mi ò tí ì rẹ̀ ń tí ó fún mi nọ́mbà wọn ó lè yẹ ká ní nọ́mbà wọn ká pè wọ́n kí ni ẹ̀yin CAN ṣe lórí awuyewuye yìí abẹ́ẹ̀kẹ́ jókòó sójú kan tí ìpè yín tí Jésù tẹ̀ ń polongo tẹ́ fi máa fi àwọn ọ̀rọ̀ kéékèèké ìbàjẹ́ kí ni ìgbésẹ̀ yín CAN lórí ọ̀rọ̀ yìí kí ni ìgbésẹ̀ yín ẹgbẹ́ tó bá ní nọ́mbà president CAN or PRO CAN or treasurer CAN or secretary CAN lọ́wọ́ ìyẹn Christian Association of Nigeria ẹjọ nọ́mbà táwọn olójú screen yìí ẹ sẹ́ndì nọ́mbà wọn sí mi ní á pè wọ́n torí pé lórí ọ̀rọ̀ yìí àwa ò ní dákẹ́ o MC Wise à ní dákẹ́ o tó bá jẹ́ pé ó ní ọwọ́ ẹnìkan nú tó ń jẹ́ pé tó bá jẹ́ pé lóòótọ́ ká gbà pé kò sí nǹkan tó ṣe ìyàwó bàbá Olúalọ́ tó bá ní ọwọ́ èèyàn nú mo bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú yín ẹni tó bá jẹ́ behind ọ̀rọ̀ yìí tó fẹ́ fi bring bàbá Olúalọ́ down I personally will stand against the person lẹ́yìn ètò yìí o torí pé tá a bá ti rí òtítọ́ Bíbélì wípé ẹ̀yin yóò mọ òtítọ́ yóò sì sọ yín di òmìnira afẹ́bòsítọ́ lórí ọ̀rọ̀ yìí so fún ìdí èyí ẹ̀yin president CAN ẹ̀yin aláṣẹ CAN Christian Association of Nigeria kí lẹ̀ ń ṣe lórí ẹ̀ ohun tí a torí ẹ̀yàn yìí gẹ́gẹ́ bí ààrẹ gẹ́gẹ́ bí aláṣẹ CAN ó ní kẹ́ máa mójútó àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní agboolé ìgbàgbọ́ everything should not be on money kì í ṣe pa owó nìkan kì í ṣe pa ipò but to monitor the journey of Jesus Christ the body of Jesus Christ agboolé ìgbàgbọ́ ò gbọdọ̀ dàrú ohun tí a torí ẹ̀yàn yìí síbẹ̀ nìyẹn o afẹ́mọ̀tẹ́yìn kà ń ṣe ẹ má sọ fún wa pé ẹ̀ ń ṣe lábẹ́lẹ̀ ẹ gbọ́ tẹ̀já mọ́ I want to interview the president of Nigeria CAN lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ bá ní collection ọ̀dọ̀ ẹ̀jẹ̀ bá mi get his number I want to know him I want to speak with daddy I want to talk to him kí ni ìgbésẹ̀ yín ẹ̀yin president CAN lórí ọ̀rọ̀ yìí kí ni ìgbésẹ̀ tẹ́ ti gbé afẹ́mọ̀ tó bá pé ẹ ti pe bàbá Olúalọ́ lórí ọ̀rọ̀ yìí pé prophet Olúalọ́ o àwọn ọ̀rọ̀ yìí ti ń lágbára ju o ẹ̀yin náà sọ̀rọ̀ jáde o afẹ́mọ̀ ìgbésẹ̀ tẹ́ ti gbé ṣùgbọ́n ẹ má gbàgbé tó bá pé bàbá Olúalọ́ tó bá pé ọ̀rọ̀ yìí kọ́ ló ń jà rìnrìn káàkiri tó bá pé nǹkan míì ni mo mọ̀ ẹ́ pé ó ṣe ṣe kẹ́ ti gbé gbèsè afẹ́mọ̀ntẹ́yìn náà ti gbé gbèsè lórí ẹ̀ gẹ́gẹ́ bí president CAN lórí ọ̀rọ̀ yìí afẹ́mọ̀ntẹ́ ti ṣe lórí ọ̀rọ̀ yìí kó lè bá ràn wá lọ́wọ́ ẹ̀yin méjèèjì tí mo fẹ́ bá sọ̀rọ̀ lásàlẹ̀ ni ètò yẹn lè má pọ̀ jù báyìí lọ ẹ̀yin ìdílé Yẹ́misí Òbe ìjẹ́ ti report fọlọ́pàá station wo sì ni afẹ́mọ̀bẹ̀ tó bá pẹ́ ti report àwọn ọlọ́pàá sọ pé wọ́n ti wá report ń gbà báyìí ọmọ yín ò sáà lè sọnù látọdún 3 sẹ́yìn kẹ́ má report
social media shouting on social media may not help. Ó lè máa ràn wá lọ́wọ́. A dẹ̀ rí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀mọ̀wé tí wọ́n gbọ́ wa and they are asking the question. Tálẹ̀mí náà àǹfààní àti lọ interview àwọn family bàbá àwọn family Yẹmisí Òbé further than that nígbà yẹn ni èmi á bi wọ́n léèrè ẹgbẹ́ mú mi dé station tẹ́ẹ̀tì lọ report rí ibẹ̀ láti máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láti máa mọ ibi tí ejò ti náwó nú láti máa mọ ibi tó lọ ń lọ. Ó dà wọ́n ti wárí o wọ́n ti ṣe báyìí rí o àmọ́ ó dà wọ́n wárí o ó dà report rí o ó dà tó bá pẹ́ ẹ̀ report rí I'm advising you today to go and report. Tẹ́ bá report òfin ti mú nìyẹn àwọn ọlọ́pàá ló máa wá invite Nigerian police are doing their job and they are well okay. Yes wọ́n dá wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní bẹ̀rù Ọlọ́run ọmọ ẹni là ń sọ náà is not a paper kì í ṣe ẹran kì í ṣe ajá náà ọmọ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ à ń sọ̀rọ̀ nípa ọmọ a grown non adult pẹ̀lú ọmọ mẹ́ta là ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà kì í ṣe èèyàn kan là ń sọ kò kí dé ṣe ewúrẹ́ kéwúrẹ́ èèyàn gẹ́gẹ́ bá sọ lóge èèyàn rìpọ́tù wọ́n jẹ́ ewúrẹ́ mi gbé lánàá o wọ́n jẹ́ àjẹ èèyàn sọ náà èèyàn lọ́dẹ ẹnìkan jẹ́ ewúrẹ́ mi gbé ládùúgbò mi mọ̀ tó ṣe ni o èèyàn sọ. So ẹ̀yin káà náà ọ̀rọ̀ mi kàn yín láṣálẹ̀ yìí ẹni pé mi ò bu yín ṣùgbọ́n tí mò ń sọ ni pé kí ni ìgbésẹ̀ tẹ́ ti gbé tẹ́ ẹ̀ bá ti gbé gbèsè ẹ̀yin kan ẹ̀ bá wa gbé gbèsè ẹ̀ bá wa gbé gbèsè ẹ̀ bá wa pín bàbá Olúwa lọ ẹnìkan ṣàwà tó máa súnmọ́ yàn bàbá wòlíì Ezekiel Esikaya Ọládèjì bàbá general evangelist pápá ẹ̀yin CAC president wà nù CAC náà kí ni ń tàbùkù ìjọ CAC ǹjẹ́ Ọlọ́run bàbá Ọlátínú ẹ̀ lè dùn báyìí bàbá wa tí wọ́n jẹ́ president CAC Christ Apostolic Church ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí bàbá wa wòlíì Esikaya lọ́lọ́dẹ ẹ̀yin ni general evangelist gbogbo CAC ẹ bá wa gbé ìgbésẹ̀ afẹ́mọ́ tẹ̀ ń ṣe ẹ bá wa pe conference meeting kẹ́ẹ̀kì bàbá Olúwa lọ síbẹ̀ káwa press dẹ̀ wà ń bẹ̀ ẹ mọ̀ jìká ṣẹlá bí aṣọ if there is anything tó ń bí bàbá Olúwa lọ́nú nípa ìyàwó wọn wọ́n máa sọ fún ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run náà ẹ lọ ṣèpàdé yẹn níbi tẹ́ ẹ sin bàbá lọ lásì kí òótọ́ lè jáde ńbẹ̀ ẹ já lọ ṣèpàdé yẹn ńbẹ̀ ẹ̀yin CAC àtẹ̀yìn kan president kan ojú òní tì yín iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ bàbá wa tí wọ́n jẹ́ president CAC náà ojú òní tì bàbá ẹ̀ ń gbìyànjú ẹ̀ ń ṣe takuntakun kí CAC lè tẹ̀síwájú bàbá wòlíì Esikaya ẹ̀yin náà ń gbìyànjú ẹ̀ ń ṣe takuntakun kí ìrìn lè máa tẹ̀síwájú ṣùgbọ́n ìgbọ̀nsẹ̀ kínkín létí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ńbẹ̀ tọ́kàn lè kúrò ńbẹ̀ ẹ fọ́lọ̀ mi lórí péèjì yìí Ọlọ́run aláàánú ò ní fi wá sílẹ̀ o ìtasọ̀lálẹ̀ yìí ẹ̀já àjọmú lò we are waiting for response lórí ọ̀rọ̀ yìí ìgbà tí n bá ti gbọ́ ìsì màá tún padà wá sórí ètò yìí